Mojúbà onílé, mojúbà ẹ̀yin àlejò, mojúbà ẹ̀yin ọmọdé, bẹ́ẹ̀ ni mojúbà ẹ̀yin àgbàlagbà. Ẹ jẹ́ kí bà mí ṣẹ lónìí. Wọ́n ní torí bí ọmọdé bá rúbà, àròkò dalẹ̀, ìbà akọ́dá, ìbà ṣẹ̀dá, ìbà ẹ̀yin ìyá mi, Ajíbọ́lá, ìbà yín mo ṣe lónìí o. Ìbà olúwo, ìbà pènà, ìbà ẹ̀yin wòlíì, ìbà ẹ̀yin àgbààgbà àfáà, mojúbà yín lónìí. Ẹ má jẹ́ kí n tẹnugbó bí ọwọ̀. Lápẹ́ yẹn ṣe ń wò mí ní ìgbà àkọ́kọ́ ni. Níbikíbi tí ẹ bá ti ń wò mí lónìí, káàkiri àgbáyé. Orúkọ mi ọmọ yín àbúrò yín olórúkọ mi ni Dr. Aviz Abolade. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́. Bá mi wá nǹkan fìdílé, kẹ́ fìdílé nǹkan. Kí ni mo mú wá fún wa lónìí? Mo mú oògùn kan wá. Oògùn yìí ó ní agbára. Wọ́n ń pe kinní kan ní Ṣàngó, òòṣà kan ní nílẹ̀ Yorùbá. Ṣàngó Olúkòso, olójú orógbó, ẹlẹ́ẹ̀kẹ́ obì. Pé tí Ṣàngó bá ń bínú lọ́wọ́, ajàmọ́ máàlà ni. Ẹ̀wọ̀n tó wà lọ́wọ́ mi yìí, òun ni wọ́n ń pè ní ewé àbámọdá. Ṣé wá rí Ṣàngó yìí, ní tó mọ fi ń jà náà ni àrá. Kò wá ń ṣe gbogbo èèyàn tó bá ṣe aburú, ó ní Ṣàngó ń pa, ó ní àrá ń pa. Táwọn olóyìnbó ń pè ní ṣé thunder strike kọ́ nìyẹn, ẹ̀yin olóyìnbó. Ṣé rí nǹkan yìí, àrá yìí kò sẹ́ni tí ò lè pa. Kò ń ṣe gbogbo èèyàn tó bá ṣaburú làrá ń pa o. Ẹ má yẹ ká máa rò bẹ́ẹ̀ o. Tá bá rí i pé àrá pa èèyàn kan, àrá sán pa, ó lè má ṣaburú o, kó rárìn fẹsẹ̀ sí. Àtèmi àti àárín rárìn fẹsẹ̀ sí. Ẹ̀yin tí ẹ bá ti subscribe, ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín, ẹ bá mi subscribe. Ẹ bá mi like àwọn program yẹn, ẹ like, ẹ comment, kí ẹ share. Ṣé wá rí ní tí mo mú wá fún wa lónìí? Gẹ́gẹ́ bí mo ṣe ń ṣàlàyé fún yín, mo ní kò sí gbogbo ẹni tí ó bá ṣaburú, ó ní Ṣàngó ń pa. Tójò bá ràn lọ́wọ́, tí àrá bá sán, tí iná yẹn mọ̀nàmọ́ná yẹn bá kọjá lára mọ́tò yẹn máa laná. Tí mọ̀nàmọ́ná yẹn bá kọjá lára igi ọ̀pẹ, ó máa gé orí ọ̀pẹ. Tó bá kọjá lára igi, ó máa gé igi tí igi máa jóná. Bẹ́ẹ̀ ni tó bá kọjá nínú omi ó laná. Ó ti yẹ̀yìn àgbàlagbà. Ẹlòmíà ní so possible ṣá, ṣé iná lè jó lórí omi? Iná ń jó lórí omi. Tí àrá bá sán tó bá kọjá lórí omi, iná sẹ́ ńbẹ̀. Bẹ́ẹ̀ náà ni tí iná yẹn bá hàn lára èèyàn, kò sẹ́ni tí ò lè pa o. Àtèmi àti yín, aburú ò ní ṣẹlẹ̀ sí wa tọmọtọmọ tẹbí tará. N tá fi wá dènà rẹ̀, kódà tá bá ti ní iṣẹ́, tá bá ti ṣe, ẹ ò pé kò ná wa lówó, n tá ṣe tó àwọn kíní wà lẹ́yìn ìkùlé wa, tá mọ̀ wúlò ẹ̀. Bẹ́ẹ̀ sì ni ewé àbámọdá yìí, ó ń ṣiṣẹ́ lọ́pọ̀lọpọ̀. Ó ń ṣiṣẹ́ lọ́pọ̀lọpọ̀. Ṣé wá rí ewé yìí? A wá mú ẹyọ atare kan. Ẹyọ atare, wóró ẹyọ atare kan. Babaláwo la bá jẹ́ ni, pásítọ̀ ni wá ni, wòlíì, èyíkéyìí tá bá wò jẹ́. Ẹ̀yin àfáà gidi ni o, ní ò sọ àwọn àfáà alákatakítí ẹ̀sìn o. Àwọn tán lóògùn ò dáa. Àwọn àfáà tọ́lọ́run ti fún wọn ní sàtífíkẹ́ẹ̀tì àlùjànnà àti iná tán wọ́n ń ha lé wa lọ́wọ́, àwọn wèrè. Mi ì sọ pé àwọn alákatakítí ẹ̀sìn o. Ẹ̀yin àfáà gidi, ẹ̀yin pásítọ̀ gidi tẹ́ ń lo ewé àtegbò, tẹ́ mọ̀ pé ewé àtegbò ní tó dáa ni. Ẹ̀yin ni mò ń bá wí. Ẹ̀yin ìyá wòlíì, ẹ̀yin ni mò ń bá wí. Ẹ̀yin èèyàn mi, ẹ jẹ́ ká lọ wá ewé àbámọdá yìí. Ṣẹ́rẹ́wé yìí, èyí tó wà láàrin, à ń pè ní ọ̀mùnú ẹ̀. Ṣẹ́rẹ́lẹ̀ yìí, èyí tó ń pè lọ́mùnú ni kékeré, òun la máa já. Tá bá ti wá já ewé yìí,
ẹyọ yìí màá já nísìnyí a wá fi ẹyọ wóró atare kan sí ẹ jẹ́ ká dípọ̀ ká wá gbé mì tí Ṣàngó bá ń pàràbà tó bá ń fàrókò ya bíi ti igi ńlá kọ́ o ìwọ ti di igi ńlá nìyẹn ẹ jẹ́ kí n mú wóró atare ẹ jẹ́ kí n má yọ wóró atare lẹ̀ ń wò yìí atare òun náà ni ẹ̀ ń wò yìí ṣé ti rí báyìí a ti bó èpo ara ilé yìí a wá mú ẹyọ kan báyìí wóró kan òun náà ni ẹ̀ ń wò yìí wóró atare kan ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì yìí ẹ̀yin tí ẹ ti subscribe ẹ bá mi subscribe ẹ̀yin tí ẹ ti subscribe ẹ má gbàgbé láti tan notification bell yín sílẹ̀ ẹ̀ tẹ́ ń share program mi àkàndùn ní mú yín lọ́wọ́ o porogodo ayé ò nílù fún gbogbo wájó ṣé ti rí báyìí ètò wà ní àárín ẹ̀ ọ̀mùnú ẹ̀ òun là á já òun ni mo ti já yìí ṣé ti rí báyìí òun lẹ̀ ń wò yìí a wá fi ẹyọ wóró atare kan a fi sí àárín ẹ̀ a fi sí àárín ewé yìí ṣé ti rí ẹyọ kan mo ti já báyìí a fi sí àárín ẹ̀ ó ní ẹ̀ ń wò yìí ṣé ti rí báyìí bá mi fi sí àárín ẹ̀ ká wá di papọ̀ láti di papọ̀ mọ́ báyìí òun náà lẹ̀ ń wò yìí ṣé ti rí kò jù báyìí náà lọ àwọn bàbá wa ní tí wọ́n ń lò nígbà wáṣẹ̀ nìyẹn tí Ṣàngó bá ń pàràbà tó bá ń fàrókò ya bíi ti igi ńlá kọ́ ẹ ká gbìyànjú iṣẹ́ kékeré yẹrí pé ó kéré lójú àmọ́ atato iyọ̀ dùn ewé àbámọdá ọ̀mùdún ewé àbámọdá òun la máa já ẹyọ kan ẹyọ wóró kan ńlá já ẹ ká fi ẹyọ atare kan sí ká jẹ kò jù báyìí náà lọ ẹ̀yin tí ẹ báyìí ti subscribe mo bẹ̀ yín ni ẹ bá mi subscribe àbòsí ní tolókun àbòsí ní tọlọ́sà owó ò ní wọ́n lọ́dọ̀dẹ̀ nìkọ̀ọ̀kan wa níbikíbi tẹ́ bá wà lónìí porogodo ayé ò nílù fún gbogbo yín jó o ẹ̀yin tí ẹ ń fún mi ní ẹ̀bùn ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ yín o ẹ̀yin tí ẹ ń fún mi ní ìmọ̀ràn ẹ̀yin tí Ọlọ́run mọ̀ ẹ ṣé gan ni owó ò ní tán lọ́wọ́ yín mo dúpẹ́ gidigidi lọ́wọ́ yín orúkọ mi ò yí padà orúkọ mi ọmọ yín àbúrò yín olólùfẹ́ yín orúkọ mi náà ni Dr. Aviz Abolade ire o ó dìgbà kan náà.